àṣírí tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ jigawa ìyún alhaji sule lamido àṣírí tó tú mà ti dariwo gidigidi. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá ni wọ́n ń sọ pé sule lamido kò mọ nǹkan tó ń sọ àti pé irọ́ ló ń pa. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè náà àwọn náà ò máa fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí sule lamido tó sọ̀rọ̀ ni làwọn náà ti fún un lésì tó sì jẹ́ kó di mọ̀ wípé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú àṣírí tó tú nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ àṣírí wo ni Sule Lamido tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé ẹgbẹ́ Social Democratic Party SDP níwọ̀n ọdún 1990 sí ọdún 1993? Ọ̀rọ̀ wo ló sọ, àṣírí wo ló tú nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Òun ló mà ṣe sọ pé pẹ̀lú gbogbo àwọn èèyàn tó ṣe máa sọ pé Tinubu kópa láti gba ẹ̀tọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná, olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá tí gbogbo ayé mọ̀ sí MKO Abíọ́lá, ó ní irọ́ ni o, Tinubu ò jà fún ẹ̀tọ́ Abíọ́lá kankan. Ó ní kódà àṣírí tó pé èèyàn mọ̀ ni wípé lọ́dún ọjọ́ 12 oṣù lọ́dún 1993 tíjọba Babangida tó fagilé ètò ìdìbò ààrẹ tó gbé Abíọ́lá wọlé lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 1993 June 12, 1993. Ó ní ọ̀pọ̀ èèyàn ní ó mọ̀ pé Tinubu wà lára àwọn tó ṣàtìlẹ́yìn fún Babangida lábẹ́lẹ̀ pé kó fagilé ètò ìdìbò Abíọ́lá, tó sì ní lẹ́yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ẹgbẹ́ nàdẹ́kò ìyẹn ẹgbẹ́ tó jàjàǹgbara fún ẹ̀tọ́ Abíọ́lá sílẹ̀, ìní Tinubu ṣẹ̀ṣẹ̀ wá ń díbọ́n bíi pé ó ń ṣàtìlẹ́yìn fún Abíọ́lá, ṣùgbọ́n tó ní nítòdodo ó ní Babangida ló ṣiṣẹ́ fún láti fagilé ètò ìdìbò Abíọ́lá. Sule Lamido ní òun mọ gbogbo eléyìí nítorí pé ẹgbẹ́ tí Abíọ́lá ti jáde tó ti dupò ààrẹ ìyún SDP, ó lóun la kọ̀wé nígbà náà, ó lọ́pọ̀ àwọn nǹkan ìní ojú òun tó dáadáa tóun sì rí i pé alábọ̀dé ní Tinubu, òṣìṣẹ́ tẹkọ̀ MK Abíọ́lá tó ń pè rẹ̀ lọ́mọlẹ́yìn ẹ̀ báyìí, àti wípé ó mọ̀ sí bí wọ́n ṣe fagilé ètò ìdìbò ẹ̀. Kódà Sule Lamido tó jẹ́ kó di mọ̀ pé ìyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ìyálọ́jà ní Nàìjíríà ńgbà náà ìyún Alhaja Abibatu Magaji, olótùkọ àwọn ọlọ́jà, ó kó wọn jáde sékòó láti ṣe ìwọ́de láti fi ṣàtìlẹ́yìn fún Babangida bó ṣe fagilé ètò ìdìbò ààrẹ MKO Abíọ́lá. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń fèsì, iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ ọ̀kan lára àwọn agbẹnusọ Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, wọ́n ní bàbá ńlá rọ́ ó ní Sule Lamido ń pa. Wọ́n ní bí Sule Lamido bí ò bá mọ nǹkan tó fẹ́ sọ kó kú gbẹnu ẹ̀ dákẹ́. Ó ní gbogbo ayé ló mọ̀ wípé Tinubu ó ṣàtìlẹ́yìn f'Abíọ́lá, kò sì wà lára àwọn tó jẹ́ kí Babangida fagilé ètò ìdìbò Abíọ́lá. Kódà ó ní nítorí ìjà tí Tinubu jà f'Abíọ́lá ló jẹ́ kí wọ́n gbé jù sátìmọ́lé kó tó di póstákò lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni eléyìí ò tiẹ̀ ṣàríyànjiyàn, gbogbo èèyàn mọ̀ pé ara àwọn tó dúró de ètò ìdìbò June 12 tó sì tó ṣàtìlẹ́yìn f'Abíọ́lá púpọ̀ ó ní Tinubu jẹ́.